àyà ìtújú sọ́nà. Lọ́jọ́ kìíní àná táwọn ọlọ́pàá mú mi bí mo ṣe kúrò lẹ́yìn. Lèmi náà ti dèrò ẹ̀wọ̀n. Mo ti dèrò ẹ̀wọ̀n. I spent many years there. Ọ̀pẹ ìwọ̀n tí mo kọ́ pàdé. Ọ̀pẹ ìwọ̀n ni mo ti fọ́ lọ́ọ́ pàdé tí mo ti dá máa jẹ pé ṣe mọ́. I'm sorry. Sexual. I'm truly sorry. Sorry, Daimodi, I swear to God, I'm sorry. You're sorry. Love you. ẹ̀yin tó Ọpẹ́yẹmí ẹ káàbọ̀ padà sórí Ọpẹ́yẹmí Onítàn TV gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí wíkẹ́ndì la wà yìí ìsinmi ọ̀sẹ̀ la wà yìí ẹ̀yin tèmi kí lẹ̀ ń ṣe tó bá jẹ́ pé ẹ̀yin ṣe nǹkan lọ́wọ́ ni mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ ní ìsìn kẹ́ ẹ lọ sí ọ̀dọ̀ Regina Chukwu sísítà wa ni àmọ́ Regina Chukwu lè má jẹ́ ọmọ Yorùbá àmọ́ àwọn eré tó máa ń ṣe àwọn fíìmù tó máa ń kọ ó yẹ kẹ́ ẹ mọ̀ pé top notch ni Regina Chukwu kò lè fún wa ní nǹkan tó yẹ pé a máa pòṣé lórí ẹ wò mo jáde tán fún Regina Chukwu ni èèyàn wa ni sísá wa ni ẹ̀gbọ́n wa ni ìyá wa ni ẹ jọ nítorí Ọlọ́run ẹ̀yin tèmi ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share fídíò Regina Chukwu yìí fíìmù yóò tí reviews tó 55,000 ló ṣì wà báyìí as I'm talking to you right now and this video is coming up today Friday this night ẹ máa rí ẹ jọ̀wọ́ tí fídíò yìí bá kàn yín lára tí ẹ bá rí ẹjọ́ ẹ bá wa support Regina Chukwu lórí Regina Chukwu TV òun ni àárín ẹ jọ̀wọ́ ẹ bá wa support sister wa ìtorí owó ló fi ṣe fíìmù yìí tí ẹ bá dẹ̀ jẹ́ èèyàn kan tó máa ń wá emotional fíìmù yìí máa gbomijé lójú èèyàn kò sí bó ṣe máa sọ pé ó dájú tó kò sí bó ṣe máa sọ pé ojú mi le tó tó yẹ pé ò ní fífún woman kí ló ṣẹlẹ̀ gangan kí ló fà á ẹ wò ṣe rí mi kì í ṣe spoiler mi dẹ̀ ń fẹ́ kí mi ń fẹ́ baṣẹ́ wọn jẹ́ torí wípé I'm here to support them mo wá láti support ni mi wá láti èmi náà ń ṣe nǹkan tèmi lẹ́gbẹ̀ẹ́ níbọ̀ mi wá gbọ́dọ̀ fi sọ pé torí nǹkan tèmi fẹ́ ṣe yẹn kémi bà iṣẹ́ wọn jẹ́ àbí understand ẹ̀yin náà dẹ̀ rí tẹ́ fẹ́ gbádùn eré tẹ́ fẹ́ gbádùn movie ní fẹ́ kí èèyàn bàjẹ́ fún yín ẹ jẹ́ ń fi díẹ̀ wọ̀nyí gẹ́gẹ́ bí mo ṣe máa ń ṣe ń bíbá so a lè jíjà yín láti lè lọ wò ẹ jẹ́ ń fi díẹ̀ wọ̀nyí sí i. Omijé kíkorò. God knows I love you. I really do. Bẹ́ẹ̀ ni ó nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ lóòótọ́ àmọ́ kí ló ṣẹlẹ̀ tí èpo ẹ̀pà wá di ohun àìjírí ẹ̀yin Tọ́pẹ́yẹmí ẹ ní láti lọ wò ẹ jọ nítorí ọlọ́mọ ń fọlọ́wọ́n bá bẹ̀yìn ẹ bá mi lọ sórí Regina Chukwu TV ẹ jọ ẹ bá mi support sister wa yìí fíìmù yìí ò tí ì rí kíní tó ẹ jọ ẹ bá wa share fíìmù yìí ẹ bá wa share eré yìí ó gbìyànjú ó ní part 2 ẹ dẹ̀ kojú lọ́nà part 2 tí part 2 bá tún ti dé mo máa fi wọ̀nyí ta ni ẹni tó ba lady yìí láyọ̀ jẹ́ báyìí ta lẹni tó jẹ́ ìkorò tó wá wọnú ayé ẹ̀tàyé ẹ̀ fi wá ṣe kinní báyìí kí èèyàn ẹ má jẹ́ ń bàjẹ́ fún yín ẹ̀yin Tọ́pẹ́yẹmí tó bá jẹ́ àkọ́kọ́ yín lélẹ́yìn bíbá ẹ jọ̀wọ́ nítorí Ọlọ́run ẹ bá mi subscribe sí kọ́ọ̀nì yìí bẹ́ẹ̀ ni ẹ̀yin tèmi tó bá dẹ̀ jẹ́ wípé ẹ like bí mo ṣe ń ṣe kinní tí ẹnu mi dùn ẹ bá mi like fídíò yìí náà tí yín ò ní bàjẹ́ bẹ́ẹ̀ ṣe bá mi like yẹn ẹ máa ṣe rere èmi náà máa ṣe rere gbogbo wa lájọ máa ṣe rere lápapọ̀ ẹ̀yin Tọ́pẹ́yẹmí mo ti fẹ́ máa lọ nìyẹn ẹ bá wa support sister wa 1 million likes 1 million views 2 million views ẹ ṣé púpọ̀ ẹ ti yín á dà tí yín ò ní bàjẹ́ ó dìgbà ó dàbọ̀.